Mo kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pátápátá a kú dédé àsìkò yìí láì gbára wa lákòókò ìkànnì Jugba Master náà lẹ ti ń wò wá tẹ́ bá ń wò wá fún ìgbà àkọ́kọ́ ẹ ṣé bẹ́ẹ̀ ṣe máa wá subscribe lórí ọ̀rọ̀ tí mo gbé wá àwọn èyí tó ń jà rìnrìn orí ẹ̀ náà la wà lórí ọ̀rọ̀ ó ṣe pé àwọn US wọ́n strike ìlú Sokoto bí nǹkan ṣe ń lọ yìí pẹ̀lú àwọn nǹkan tó ń jáde ní ilẹ̀ Sokoto nípínlẹ̀ Sokoto pàápàá jùlọ látẹnu Gumi ǹjẹ́ ẹ rò wípé bí ọ̀rọ̀ yìí bá tán nílẹ̀ náà àbí ó lè tán àbí kò lè tán tó bá wá tán ṣé orílẹ̀-èdè yìí ṣó nílò Fúlàní gẹ́gẹ́ bí olórí orílẹ̀-èdè yìí mọ́ àwọn ẹ̀yà Fúlàní àti nǹkan tí wọ́n ní lọ́kàn ṣé wọ́n lè ṣe rere fún orílẹ̀-èdè yìí mọ́ ìbéèrè yìí jẹyọ láti inú àwọn ọ̀rọ̀ kan tí Sheikh Gumi àwọn kan tiẹ̀ ti sọ pé kán yọ Sheikh kúrò ńbẹ̀ wọ́n nítorí tara ẹ̀ ló ń sọ wọ́n ní kò ṣe tẹ̀sìn o kò dẹ̀ ṣe tàwọn anyway ẹnìkan nínú àwọn ọ̀dọ́ northerners Arewa ó jáde mi ò nílò àti ṣe máa fi fídíò yẹn hàn ó sọ̀rọ̀ gan pé kí Gumi máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn torí pé ó ti ń dojú ti gbogbo àwọn tí àjẹlẹ́sìn mùsùlùmí wọ́n ní kó má sọ̀rọ̀ nípa ilẹ̀ Haúsá tàbí Fúlàní lórúkọ gbogbo àwọn kó sọ̀rọ̀ lórí orúkọ ara ẹ̀ nìkan now nígbà tí ọ̀gbẹ́ni ìjáde tó ń sọ̀rọ̀ mo rí àwọn ọ̀rọ̀ tó sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ onílàákàyè toró ní òun fúnra òun ò lè associate ara òun mọ́ Sheikh Gumi ǹjẹ́ ẹ gbọ́ pé Gumi wọ́n ní allegedly pé ó kó àwọn kan lọ kóòtù àwọn èèyàn méjì kan nínú àwọn tí wọ́n ṣètò lórí Facebook ẹni tó yẹ kó wà láhàámọ́ tó ń kóyàn lọ sí kóòtù ó sì ń surprise mi bí Gumi sì ṣe wà lórílẹ̀‐èdè Nàìjíríà tó sì ń ja ẹnu lóríṣiríṣi pẹ̀lú ìjọba ṣé bí wọ́n ní ìjọba amúnimóògùn tó bá jẹ́ pé oògùn Gumi náà ló pọ̀ tó bẹ́ẹ̀ ṣé agbára ìjọba ò ká ni àmọ̀pọ̀gbọ́n níjọba ń dá sí torí kó tó di pé wọ́n achieve èyí tán achieve yìí náà ọ̀rọ̀ security ni kò rọrùn ṣùgbọ́n síbẹ̀ àwa aráàlú kan mọ̀ béèrè lọ́wọ́ ara wa wípé báwo lágbára Gumi ṣe tó ọ̀rọ̀ tó sọ tó ń jà rìnrìn yìí mo ti mú wá lórí ètò mi kan lórí ọ̀rọ̀ àwọn darandaran tó ní a máa wà force láti kọ́ bí wọ́n ṣe ń bá wọn gbé ni ṣé ẹ mọ̀ pé ó túmọ̀ sí wípé ó mọ̀ wípé ìwà ẹranko ló wà lára wọn ṣùgbọ́n fẹ́ kó wọn lé wa lórí by force ẹjọ́ ta ni Gumi fúnra ẹ̀ níbo ló ti já wá tí ò lókùn lọ́rùn ìní mo fi ń bínú sí àwọn ọmọ ilẹ̀ Yorùbá kan tí wọ́n gba Gumi lálejò àtọba àtìjòyè àtàrà wọn tán pera wọn lẹ́lẹ́sìn most of them useless people ni wọ́n nítorí pé tí wọn ò bá useless èèyàn fìyà jẹ ìran wa tí ìbáṣepẹ́ yìí náà ní half blood ìran àwọn Fúlàní lára ẹ̀dẹ̀ tó ń gbà á lálejò ó dẹ̀ dé kò dẹ̀ sọ nǹkan kan pa àwọn tó ń pa wá nǹkan tó ń sọ náà ni wípé tó wáá fi lọ́lẹ̀ náà ó dẹ̀ lọ tán náà ni wàhálà bẹ̀rẹ̀ ẹ jọ̀ọ́ ẹ já padà sórí ìbéèrè mi àwọn ọmọ àlè ọmọ Yorùbá yẹn kan continue alálẹ̀ ó mú wọn lórí ti ọ̀rọ̀ tó sọ lórí àwọn darandaran tó ní ká force ara wa láti máa bá wọn gbé ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ òpònú gbáà ni ọlọ́mọ ṣe ni ní ọmọ ìbànújẹ́ fúnra ẹ̀ ọmọ kí ni ká pe Gumi báyìí fórílẹ̀-èdè Nàìjíríà ẹgbìnrin ọ̀tẹ̀ lọ́rọ̀ Gumi bí orílẹ̀-èdè bá ti fẹ́ achieve nǹkan tó máa ṣe ni pé á bọ́ta á comment àwọn ọ̀rọ̀ tó lè bíyàn nú tí wọ́n bá ń gbọ́ lórílẹ̀-èdè àgbáyé tí wọ́n lè fi sọ orílẹ̀-èdè wa di òpònú ẹnìkan ṣoṣo ta ló lágbára láti mú Gumi ìjọba lágbára láti mú wọn ò tí ì ṣetán àti mú ni ṣùgbọ́n àwa ń rọ ìjọba ẹ tètè bá wa fọwọ́ òfin mu kó tó da gbogbo ìrìn àjò tó wà nílẹ̀ ìrú ìrìn àjò ìṣẹ́gun là ń rìn àwọn ọ̀rọ̀ tó ń sọ àwárò pó kàn jáde lẹ́nu ẹ̀ ni
kò jáde lẹ́nu ẹ̀ ó ní àwọn alátìlẹyìn ó fẹ́ dá ìjà ẹ̀sìn sílẹ̀ ni ó dẹ̀ ń wá àtìlẹyìn àwọn orílẹ̀-èdè tó jẹ́ ti ẹ̀sìn Islam ni wọ́n fi ń sọ wípé ààrẹ orílẹ̀-èdè yìí àbíjọba àpapọ̀ pawọ́pọ̀ pẹ̀lú ààrẹ Trump tilẹ̀ Amẹ́ríkà láti wá fìyà jẹ àwọn mùsùlùmí pé ṣe bí Borno ni àwọn kéde tí ń ṣọṣẹ́ àwọn agbésùnmọ̀mí terrorist. ìtí òde yé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni pé ibì kan náà ti ń jáde síta wá ṣọṣẹ́ ní Borno àdẹ̀gbọ́n bí àwọn tó ń ṣọ́ wọn tó ráwà ò ṣọ́ wọn wọ́n kàn jáde wọ́n ti ṣẹ́ wá ibi tán padà sí àmọ́ ìyẹn ni pé orírun wọn gangan ìdí tí wọ́n ṣe ju bọ́ǹbù síbẹ̀ tí kò dẹ̀ affect aráàlú kankan aráàlú tó bá affect kó jáde kó wá sọ léyìí tí Gumi ń sọ̀rọ̀ pé ààrẹ Tinubu àti ìjọba àpapọ̀ wọ́n lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú Trump láti wá gbógun ti ẹ̀sìn Islam. Is it for real? But kápẹ́ Gumi ò kàwé ń sìn a máa ní ọ̀rọ̀ ẹni tí ò kàwé ló ń sọ. Bí mo ṣe gbọ́ Gumi kì í ṣe tí mo ṣe rí kà Gumi kì í ṣe ẹni tí ò mọ tó ń ṣe ó mọ tó ń ṣe ó fẹ́ dógun lẹ̀ ni. ẹ má jẹ́ á mú ọ̀rọ̀ Gumi ní kékeré ẹ má jẹ́ á wò níran ẹ má gbàgbé pé ọmọ Gumi wà nínú sójà tí Gumi bá lè jáde wípé dandan ká máa bá wọn Fúlàní gbé bá a bá dẹ̀ sọ pé a fẹ́ lé wọn Nàìjíríà máa kábàámọ̀. ẹ lọ wo inú ìwé ìròyìn kan bóyá ó wà ń bẹ̀ pilot ọ̀sọ̀. gbogbo àwọn ọ̀rọ̀ tí Gumi sọ yìí ló ní àkàálẹ̀ àti àkọsílẹ̀ tẹ́lẹ̀ ń wòran. kí ló dé tó ń pète ogun kàrà kó pète àlàáfíà? ó ti bà gbogbo ẹ̀sìn Islam jẹ́ ọ̀rọ̀ ẹ̀gán ti sú àwọn mùsùlùmí. àwọn mùsùlùmí tó bá gbọ́n tó bá jẹ́ mùsùlùmí òdodo ó yẹ ká tètè bọ́ síta ń sìn ká ṣe protest against ìwọ tó jẹ́ Gumi. wọ́n strike Sokoto wọ́n strike ibòmí Kwara tán strike tí wọ́n ní wọ́n fún wọn díẹ̀ jẹ kò sáràlú tó bọ́ ta pé kí ní affect òun. àwọn US Army wọ́n mọ ibi tí wọ́n ń lọ wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìwádìí wọn tí mánu òpònú yìí ń sọ wípé kí wọ́n máa bá wọn negotiate. Definitely ìwọ gangan ló lórí wọn ìwọ àtàwọn kan báwo ló ṣe máa ní kí wọ́n máa wá negotiate pẹ̀lú terrorist tó sì wà lẹ́nu ẹ̀ tó yìí ń sọ pẹ̀lú gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí. Kàn negotiate pẹ̀lú àwọn wicked people àwọn ìkà tí wọ́n ń gọ́mọ lọ́bẹ lẹ́yìn ìyẹ́ ẹ̀ tí wọ́n ń pa ọkọ lójú ìyàwó ẹ̀ tí wọ́n ń yọ oyún tí wọ́n ń gbé ọmọ ìkókó fájájẹ. oníkíjọba máa fún wọn ní nǹkan tí wọ́n fẹ́ kí ni wọ́n fẹ́ gan. ṣé ilẹ̀ tó wà ní ibolo àdúgbò ṣé Sàǹfàrà ni níbi tí wọ́n ti lọ ju bọ́ǹbù lù wọ́n bọ́ǹbù tí ò dọ́dọ̀ aráàlú kankan ẹ rò pé àwọn tó ń gbógun tì wọ́n ya dìndìnrín ni. wọ́n á gbógun ti Islam wọ́n á dẹ̀ gbógun taráàlú terrorist ni wọ́n ń gbógun tì. wọ́n ti wọ́n tẹ́lẹ̀ kíní yóò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kí sọdún méjì mẹ́ta àìmọye ìgbà níjọba ti fara gbá ọ̀rọ̀ kan wá negotiate rich pocket dínkù ẹ̀ ń pọ̀ sí ẹ ti rí bí business ṣé ẹ rò pé yóò máa lọ bẹ́ẹ̀ ni. ó yẹ kí ìjọba orílẹ̀-èdè mọ nǹkan tí wọ́n máa ṣe sí ọmọ Gumi tó wà nínú iṣẹ́ ológun. lóòótọ́ ìgbàgbọ́ bàbá ò gbọ́mọlà ṣùgbọ́n léwu tí bàbá bá bọ́ síta tó ń sọ pé Nàìjíríà máa kábàámọ̀ tí wọn ò bá kọ́ bí wọ́n ṣe ń bá àwọn darandaran gbé àwọn darandaran tí wọ́n ti bà yé àwọn èèyàn jẹ́. èmi ọmọrú àyà tó kù ọ̀gbẹ́ni. Kudos to federal government. ṣé báwọn Gumi àti Sultan ló jáde nígbà tí wàhálà ìṣẹ̀lẹ̀ tán ní àwọn yẹn àwọn Fúlàní bandit yẹn o wọ́n ń ṣe Fúlàní ẹ̀yà àtàwọn foreigner ni wọ́n. Then why are you fighting for them now? kí ló fa ìgbèlẹ́yìn wọn ẹni wọ́n ń ṣe Fúlàní tí Fúlàní àtọ̀rìnrìnwá ni wọ́n ṣe fi wọ́n lẹ̀ pẹ̀lú ìjọba. ẹ wá ń lo ogun bandit terrorist
ẹ wá fi ń threaten ìjọba Bọ́lá Ahmed Tinubu excellency àbẹ̀wò pé ń threaten wọn ni wọ́n dẹ̀ fẹ́ mú kú ń bẹ̀ ẹni kò lè ṣe security láì mọ̀ pé ẹ̀yin lẹ wà ń di ẹ̀ bá a bá mọ̀ àkókò rí dájú ṣùgbọ́n ọ̀rọ̀ tẹ́ ń sọ jáde yìí pẹ̀lú òfin tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ó fi hàn pé terrorist ni gbogbo ẹ tó bá ń pity terrorist ni gbogbo ẹ tó bá ní ká negotiate pẹ̀lú terrorist ni ẹni bọ́ ààrẹ ò lè pèsè ààbò kò lè ṣe nǹkan kan pa ààbò kan máa dìbò fún 2027 we are not here to campaign but we are here to give kudos to excellency ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ṣe lè yàrí kò sọmọ náà tó láyẹ̀ pẹ̀lú ẹ̀yin northerners then ó wá fẹ́ pèsè ààbò ẹ̀ tó wá ń bínú ẹni wọ́n mọ́ dìbò fún àwọn sọ̀rọ̀ 2027 Ọlọ́run nìkan ló mọ gbogbo nǹkan tẹ́ẹ̀dá ọmọ ẹ wá ń compare Borno pẹ̀lú Sokoto ṣáwọn tó ń ṣiṣẹ́ tí wọ́n gọ̀ ni ìwọ jẹ́ sójà ni àbò rò pé gbogbo èèyàn ló máa rìn dè ló máa gọ̀ ẹ gbà wá lọ́wọ́ Gumi o point of correction US Army wọ́n gbógun ti Islam kankan wọ́n gbógun ti terrorist sì tí ì rí nǹkan kan ẹ jẹ́ káwọn tọ́rọ̀ yẹ affect tí bọ́ǹbù affect tí wọ́n ń ṣe terrorist kí ìran wọn bọ́ta kó wá sọ̀rọ̀ ẹ̀yin supporters agbésùnmọ̀mí ṣé a gbọ́dọ̀ allow ìran Fúlàní láti jẹ ààrẹ orílẹ̀-èdè yìí mọ́ torí pé ó ń jọ pé wọ́n ní agenda ẹ wò gbà tí wọ́n ti ń bá agenda wọn bọ̀ ẹ wo ọdún tí wọ́n ti ń lọ chọ́ọ̀chì lọ pa ènìyàn wọ́n bẹ̀rẹ̀ ti mọ́ṣáláṣí ní ìsìn tabaka ó máa níye tí chọ́ọ̀chì ò níye agenda wọn dẹ̀ ni wípé wọ́n fẹ́ sọ orílẹ̀-èdè yìí di tẹlẹ́sìn kan wọ́n sì fẹ́ sọ di tiwọn wọn à nílé wọn ò lóko wọn ò lódò wọn ò lábọ̀ ẹ gbọ́dọ̀ ọ̀rọ̀ tí Gumi sọ náà ó ní òun orílẹ̀-èdè Nàìjíríà ìjọba yìí ò bá ti fàyè gba Pakistan kan wá ràn lọ́wọ́ lọ sọ́dọ̀ wọn Turkey àti bóyá China láwọn tá a mọ̀ bóyá wọ́n wà ní abẹ́ àwọn bandit tí wọ́n ń control tí wọ́n ń support tí wọ́n ń finance wọn àwọn alábòsí ẹgbẹ́ wọn káwọn yẹn ó wá kán wá make peace kán wá sọ fún ìjọba pé ẹ fún wọn ní half of Nigeria kán máa control àbí kí ló expect ẹ má jẹ́ kí Gumi gbé yín mọ́ra ẹ̀yin mùsùlùmí ẹ má jẹ́ ó sọ̀rọ̀ burúkú sí ilé tí tó bá ní wọ́n wá gbógun ti mùsùlùmí àbí Islam ni ẹ sọ pé ẹ ti gbọ́ ṣùgbọ́n ẹ ní lọ́kàn yín pé terrorist ni wọ́n á gbógun ti ó dẹ̀ ti fi hàn báyìí wípé terrorist ni Gumi fún rẹ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀ àtòfin tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe kán máa wá pa àwọn èèyàn láti Turkey àbí Pakistan ni ìbéèrè mi nìyí o ṣé a sì lè ṣe pẹ̀lú àwọn ìran yìí mọ́ pẹ̀lú tó ń ṣẹlẹ̀ yìí ṣé wọn ò ní padà wàá gbẹ̀san kí ló yẹ kó jẹ́ àtúbọ̀tán tó ń lọ lọ́wọ́ yìí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kán lo ọdún 15 kán lo 20 ọdún ká yóò fìfẹ́ hàn wọ́n títí débẹ̀ ṣé ó yẹ ká bá wọn ṣe mọ́ ṣé tí wọ́n bá padà dé ṣé n tó ti lọ yìí ṣábọ̀ rẹ̀ ò ní padà bọ̀ ẹ̀yin ọmọ Yorùbá mo rò pé ẹgbọ́n tí mò ń sọ dáadáa ẹ gbọ́ mi yékéyéké o ìbéèrè ni o ẹja fi sábẹ́ comment section ṣáà lè ní ìran Fúlàní gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà mọ́ pẹ̀lú tó ti ṣẹlẹ̀ ṣé wọ́n gbà tó bá kàn wọ́n pé wọn ò ní jẹ́ kán ṣe ààrẹ tí wọn ò bá wá gbà fún wọn láti ṣe ààrẹ kán má bàa dá ibi padà sórílẹ̀-èdè yìí kí ló máa tẹ̀yìn ẹ̀ yọ àṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ bọ̀ ní o díẹ̀ lẹ́rí o ìbẹ̀rẹ̀ kì í ṣoníṣẹ́ o ààrẹ Bọ́lá Ahmed Tinubu ibi tọ́rọ̀ yóò já sí pẹ̀lú àwọn pípù yìí ẹnìkan ò mọ̀ àwọn olóṣèlú northerners wọn ò fẹ́ràn yín ó wá fojú hàn gidigidi báyìí pé wọn ò tún lè fẹ́ràn yín bó bá kọ wájú sí kẹta bó bá kọ̀yìn sí kẹta bó bá kọ̀yìn nìkan ẹ tó èrò yín pa ẹ ṣé tẹ̀ ń darapọ̀ mọ́ wa ní ìkànnì Jugba Master Channels Ṣeun Agboola lórúkọ tèmi o Jugba Master
sọ́skìlì tí èlèlè bàbá kára fúyẹ́ wòs wòbí.